kó Rashidi. Very good. Offense di méjì. Offense di méjì lọ́rọ̀ ẹ̀. Òun àmọ́ sẹ́yìn tó wà mọ́tò rẹ̀. Ìwọ ló wà mọ́tò. Ìwọ wà mọ́tò. Ẹ tó wà mọ́tò rẹ̀. Ẹ jà. Wọ́n ló wà mọ́tò. Ọjọ́ wájú. Kí ló dé? Ilé ìwà mọ́tò. Ilé ìwà mọ́tò. Ó máa tẹ́. Ọwọ́ náà ṣe skul lọ́wọ́. Máa gbàṣọ lọ́rùn ẹ̀. Driver's license náà. What is your driver's license? Kí ló rúkọ ẹ? Small. Small. Ọlọ́tún mú ẹ. O ti mú ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Ṣé small ẹ̀ kọ́ sí mi lé? Hamza! Alẹ́sìn! Ẹ̀kúùtù! Ayẹ́sù. Mi nínú ìjọba. Ìwọ kẹ́. Wọ́n mú yóò kẹ́ ìjọba. Ọ̀sẹ̀ ẹ̀rọ lè wọ́. I will not. Ọ̀sẹ̀ I will not. Ọ̀sẹ̀ gẹ́gẹ́. Hello, contract license. Èmi ni mo kàn sàrò bí mo ti kọ́ fún ọkọ̀ wá. Nínú ọ́fíìsì òní lé. Mr. John, kò yẹ kó contract license lábẹ́ òfin. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sà, inú bí mi ni stop sà. Ṣé nígbà tí mo ti ẹ̀kọ́kọ́ ní stop for checking ẹni tí mo rí ni ìbáwọ̀ pé ta ló wa mọ́tò? Ó dàbí àwọn mọ́tò tí ó kì í ní dírẹ́fà mi ò rí dírẹ́fà. Ó kàn jáde ní bí ìgbà tí mo bá bọ́lẹ̀ nínú ìlà ìwọ ló wa mọ́tò. Ẹ sà bí stool tẹ̀ fi ń dókòó báyìí náà gbé lórí yẹmi. Ṣé ìwọ ìmọ̀ kó wrong kí lórúkọ ẹ̀ policeman? Kàrá àti ọ̀dọ́ àti license ló bá fún mi báyìí ó báyìí. Ọlágbé ìgbàdé òsì mo bá ń bẹ̀. Ó ní small ló ń jẹ́. Inú wa bí mi inú mi yé ẹ́sísà torí rẹ̀ ọ̀dà ló wú o. Bẹ́ẹ̀ ẹ̀yin bàbá yìí gan fúnra yín ẹ kàn ń fi ẹ̀mí ara yín ẹ fi ń ṣeré ni. Nígbà tẹ ní kí ní ẹni kékeré kó máa wà yìí. Kò dẹ̀ sí lọ́wọ́ ẹ̀ tó kó lọ sí testing ground kó tó ti bá fún driver license ní àpòwọ̀n ní fún. Ọjọ́ bẹ́ẹ̀ bí nínú ti máa mú driver license wá bẹ́ẹ̀ níbodì. Òun jẹ́ kí lè ṣe rẹ̀. Ṣé bí ẹni tó bá wù mí ni mo lè ní kó gbé mi lọ síbi tó bá tí mo bá fẹ́ lọ. Tí etí pé 2 years. Ọ̀gá ọ̀ṣọ́ ìgbàlẹ̀ fi mímọ́ ọmọ ẹgbẹ̀rẹ̀ báyìí ní ti kọjá ọmọ 18 years o. Ọmọ náà ní wọ́n ní ti kọjá 18 years. Yes, ọmọ 24 years ní ìlú. Olùsọ̀lẹ̀ yọ máa fi wọlé ìpàdé ọ̀rọ̀ náà. Òbí iṣẹ́ ọ̀gá owó lè sọ fún mi. 1983. Mo rà máa dé ilé wọn sàmà àwọn sáfíkẹ̀tì ọ̀fi bí wọ́n. Káwọn lè wọ́n ti kú. Káwọn lè wọ́n ti kú. Èmi àwọn ilé ìgbà náà kó o láti sáyé náà. Kí ló wá ṣe? Máa ṣé wọ́n tó wà yá? Sọ́ọ̀rì pẹ̀sà. Ṣé wọ́n tó wà? Sọ́ọ̀rì. Pẹ̀sà. Mr. John pẹ̀sà. Ẹ kó ọkọ̀ wájú mi. Ẹ máa kó wọn lẹ máa kó. Níbo ni ló kó wa lọ? Kíkọ̀ ló kó wa lọ. Kọ́ lọ pa wá. Ọ̀gá wo ni kọjá ní ọ̀rẹ́ sí? Máìtì ọlọ́lọ́wọ́ àti mi lọ́rùn. Máìtì ọlọ́lọ́wọ́ àti mi lọ́rùn. Ẹ̀yin ọ̀gá sẹ́ni iṣẹ́ ọlọ́pàá ìfi àyè gba ẹ̀gbẹ́. Ọmọ tí ò tó láti bọ̀ kò tó láti bọ̀ mí. Kí ti kọ́ wà dúpọ̀ kí ti wàhálà kí ti fà fà wàhálà. Mr. John. Ọjọ́ máa fún láì lẹ́kọ̀ọ́ kan kí máa bá wà púpọ̀ ìjẹ́sẹ̀ tó tó lọ́wọ́. Mr. John ṣé wọn bá ṣe ìjọba lẹ́wọ̀n. Bẹ́ẹ̀ni sá. Ẹ kó wọn jáde lọ.